bàbá mi ti ń ra ètò ìbí tó fi ṣe àmì. Ọ̀mì aláì. You cooking yourself on the fire. Mo ti ṣá mẹ́rin. Wọ́n kó gbogbo ẹ̀ lọ. Gbogbo ẹ̀ pátá. Wọ́n gbóná ojú èkúté bí tó ti rí. Èmi kẹ̀. Bàbá ńlá bàbá ẹni tó máa gba kọ́ńbó lọ́wọ́ ẹni kò sí. Ẹgbẹ̀rún Sámú tẹ̀yìn yóò Sámú ẹni tó ti lọ́wọ́. 100 ni o. Báwo la jà fẹ́ ṣe? How do we achieve? Bọ́ọ̀ yẹn, n tó wà nínú ẹ̀ kò gbọ́dọ̀ ṣe o. Ṣé o ti jẹun ṣá? Tàbí mo ti jẹun. Gbàgbó ikú òfà. Kékeré nìyẹn. Ṣé gbogbo tó fẹ́ kí n ṣe fún ẹ náà nìyẹn? Kò jù bẹ́ẹ̀ lọ. Bó tí yóò ń ṣe ẹni tí mo lè bá jà. But who the hell is me? Aláàbò yàtọ̀ sí májèlé ọlọ́kọ̀. Igbó kiri ni ọlọ́kọ̀ bọ́dà ara. Igbo Tiri. Èmi gángan lẹ́rù.